يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. مرحبا بكم يا رمضان، مرحبا بكم يا رمضان، مرحبا بكم يا رمضان. alhamdulilayi rabbil alamin. bẹ́ẹ̀ ni o ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn islam, ramadan tọdún 1445 lẹ́yìn ìjírá ìyẹn ti ọdún 2024 tuntun dé o. ilé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde aláràgbà yìí dá the heritage station ti ṣetán o láti jẹ́ kí a jẹ àǹfààní aládìpẹ̀lẹ́ ládá lásìkò oṣù ààwẹ̀ alálùbáríkà yìí látara àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan wa bíi tafsirul Quran, ìrun pípè, wáàsí ààwẹ̀, ẹ̀dìdẹ mùsàrì jẹ àti àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan lówó pọ́ọ́kú. fún àlàyé kíkún ẹ lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde tí ó wà lọ́nà ìrúnwọ́ GRA Ìjẹ̀bú Òde àbí kí ẹ pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 080 28 36 48 01 tàbí 080 29 41 14 73. Ramadan tọdún 2024 yìí ẹ jẹ́ a jọ bọ́lọ́run ṣòwò gbaládá ń bẹ̀. فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان